káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yà lé ṣẹ́rí níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn mo lọ sí shop my beautiful sister yes eléyìí sister tèmi ni lóòótọ́ mi ṣeré kìí pé sister mother sister tèmi lélẹ́ lóòótọ́ mo lọ sọ́dọ̀ wọn ni lọ́ba bù mí ní àárọ̀ yìí ẹ̀yin náà rí wọ́n ti dàrán bọ́ rí aṣọ lè lọ dàbúrà èmi ò daṣọ lè bóra o aṣọ àrán lè mi dàbúrà o ẹ̀ náà rí ṣẹ́rí àrán yìí tí mo wọ̀ yìí original ni kì í ṣe bàrú kì í ṣe lè ti kì í ṣe àpò ṣe kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bí mi pé Lara Olubo níbo ló ti ń ra léèsì gan kí làṣírí ẹwà àwọn aṣọ tó máa ń wọ ìgèlè yìí ó lágbára jù ó ń bá ní mo jọ lámà ni gbogbo èèyàn ara lé àti ìdùnnú àti ọ̀yàyà ẹ bá mi fi welcome sister tèmi Mojola textile Mojola Olubo lórí show mi lórí Miliki Express ó gàjì is gàjì ẹ bá mi káwọn ara lé. ẹ kú dédé wòyí o èèyàn ara lé. ó gàjì is gàjì orange náà àti ṣẹ́rí nẹ́ẹ̀tì ẹ̀ ní mu lọ bá ti parí ètò ní ìsìn gbogbo ẹ̀yà ló máa gba nẹ́ẹ̀tì yẹn ṣe fọwọ́ sí ẹ ṣe ẹ̀yin náà mọ̀ pé mo láì kọ́ tó dáa tí bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin náà máa náà kí ẹni pọ́pọ́lọpọ̀ ló ń bí wípé kí làṣírí ẹwà mi rèé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run nínú ayé mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ Mojola textile sísítà mi gbogbo àwọn léèsì tí mò ń wò yìí kí ni ìdí tẹ́ fi go into laces wá kí ni ìdí tẹ́ fi ń tarú àwọn nǹkan báyìí. iṣẹ́ tí mo kọ́ ni mo kọ́ lọ́wọ́ àǹtí mi mo kọ́ fún ọdún méje ni mo fi kọ́ mo dẹ̀ bẹ̀rẹ̀ ti tèmi ní 2002. wow ẹ wá ṣé gbogbo àwọn kọ́ọ̀dà lò ní ìsìn lóríṣiríṣi tá a bá ti torí mo rí pé gbogbo àwọn aṣọ tí mo máa ń rà lọ́wọ́ yín kò sí eléyìí tí mo kó sínú omi tán ṣe yín àyè kò sí gbogbo ọ̀nà náà dùn wò gbogbo ẹ̀hán alẹ́ àbí ẹ̀ rí ṣé kí n wọlé next week kí lẹ ti rí sí ẹ má gbẹmí mi ẹ má pèmí látẹnujẹ mi nígbà ilé mi máa sọ owó ẹ ni mo jẹ́rìí Mojola yóò gbowó rẹ̀ lọ́wọ́ mi kìrìdìkì kan ṣé àwọn léèsì yín ṣé wọn ò wọ́n ṣá torí mo mọ̀ pé ọdún ti dé gbogbo wa la fẹ́ ra aṣọ ọdún la fẹ́ ṣọdún náà ṣé tá a bá wá sọ́dọ̀ yín tá a fẹ́ wá ra àwọn aṣọ yìí ṣé kìí ṣe pé owó bọgọì lẹ máa gbélé fún èmi àti àwọn olólùfẹ́ ètò Miliki Express aṣọ rèé. rárá ó ṣèṣ làwáńtà. ó ṣèṣ lẹ́ńtà. lọ́dọ̀ tiwa àwọn èèyàn ń wá láti Port Harcourt wọ́n wá káàkiri àgbáyé láti wá máa bá ara aṣọ. bọ́ ṣé táwọn èèyàn bá lè wá sọ́dọ̀ yín tán bá send owó sí yín ṣé ó ní báwo lẹ ṣe lè send ẹ̀ sí wọn. a máa ń bá wọn send ọjà sí Àbújá bó bá ṣe san tó máa ti send owó wọn a máa bá wọn gbé fún wọn lọ́kọ̀ tó ń lọ sí Àbújá tó ń lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn anywhere tó bá ń lọ a máa bá wọn send ọjà yẹn síbẹ̀ a dẹ̀ máa fún wọn ní driver fún nọ́mbà driver tí a bá wọn fi send ẹ̀ sí. ó dà pé ó ti pẹ́ tẹ̀ tí ń ṣe nǹkan báyìí tẹ̀ tí máa ń send sáwọn èèyàn. mo ti pẹ́ mo sọ fún yín pé 2002 ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ so 12 years tí mo ti wà ní ẹnu iṣẹ́ ìlélẹ̀. Mojola léèsì eléyìí kí lórúkọ eléyìí tó wà lọ́wọ́ mi. tíṣù ni. tíṣù ó wù mí o gbogbo èèyàn ara lé wọn yìí náà mọ̀ pé mo láìkí yẹ́lò ìlọ́ràn etí ajé ẹ̀ ṣe wá ó ga jù. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe ìyàwó tẹ́ fẹ́ ṣe aṣọ ẹbí òun rèé kí a bẹ̀rẹ̀ sí ní mu ní kọ̀ọ̀kan Mojola níbo ni iléeṣẹ́ yín wà. orange máa ti ẹ̀dùn. number 1 Kòsọ́kọ́ street. nílùú Èkó. ní Ìdúmọ̀tà Èkó Ìdúmọ̀tà ní Balógun junction lórí òkè téńté bẹ́ẹ̀ wà. number 1 Kòsọ́kọ́ street ní Ìdúmọ̀tà ní Balógun junction lórí òkè téńté. ẹ bá mi fún àwọn alẹ́ ní full description of how to get to that place àwọn tó bá anywhere tó máa ti ń bọ̀. tó máa ti ń bọ̀ ká ní wọ́n bọ̀ láti tó máa gba Ìdúmọ̀tà wọlé tó máa ti sọ fún wọn pọ̀ wọn tó máa sọ fún wọn yẹn pọ̀ wọn lọ sí Kòsọ́kọ́ number 1 Kòsọ́kọ́ kò ní ṣíṣì oríta mẹ́ta ló wà ní junction Balógun Martins junction. wọ́n máa tẹ̀ ti pè yín gan ẹ sọ pé káwọn ọmọ lọ mú wọn lọ sí àwọn aṣọ ìṣe wọn wà wọ́n ṣá ọdún ti dé o ṣé wọn. àní ó ṣe ìlànà sẹ ó ṣe ní gbogbo ọjà wa kò sí pé kinní kankan bẹ àwọn alára àtúntà ló máa ń raṣọ lọ́wọ́ yín. àwọn máa ń kó ní púpọ̀ ni. ọjà ṣọ́ọ̀bù yẹn náà pọ̀ jù ọjà bẹ́ẹ̀ ga jù. Olúwa ṣeun kìí ga jù. Olúwa ló ní gbogbo ọpẹ́. ó kò yẹ pé kò wọ́n fún mi lórí ọ̀fẹ́ ni n bá ní kí n bi yín pé irú eléyìí báyìí orange tí mo wo tíṣù yìí bíi èlò ni bí èlò ni eléyìí báyìí
tí mo orange tó fine tí mo ń wò yìí èló ni so that àwọn alẹ́ mọ̀ pé lóòótọ́ ọjà yín cheap ẹ dẹ̀ sọ pé ẹ ní bẹ́ àwọn alẹ́ lórí èló lélẹ́yìí. Búrò ilé tá a bá fẹ́ tà ní bundle price 30,000 ni. Bundle price 30,000 fún ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún. ọ̀pá mẹ́ẹ̀ẹ́dógún 30,000 that means pé ọ̀pá márùn-ún 10,000 can you imagine gbogbo ẹ̀yàn alẹ́ alábòtán àti ṣọdún nínú ìdùnnú nínú ìdẹ̀ra ẹ wò aṣọ ìbò ṣe fáìn tó 10,000 naira lọ̀pá márùn-ún 30,000 ní bọ́ńdù máa rà ń bẹ̀. Mọ́jọ́lá ẹnìkan kí ṣe gbogbo ẹ̀lẹ́ ó lọlé á rà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ ti rí lóríṣiríṣi lórí gba wọn bẹ́ẹ̀ ṣe rí wọn tẹ́lẹ̀ pé wọ́n lè sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àwọn ọmọ Jésù ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wọn wọ́n ti jú ni wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ìsìn ẹ̀yin fúnra yẹn ní mọ̀ pé yes rere lolúwa. Mọ́jọ́lá mi ọ̀wọ́ náà mo rí gèlè náà lóríṣiríṣi eléyìí kan náà ń pè ní sego. Òun ló ń pè ní sego. A ní sego ní oríṣiríṣi kọ́lọ̀ oríṣiríṣi ó sales price náà ni àwọn alára tún sà lọ́wọ́ ń bá a ń kó lọ́wọ́ ń rà. Ó ga jù báwo ni wọ́n ṣe lè mọ cord aṣọ tí ò da yàtọ̀ sí eléyìí tó da ẹ mọ̀ pé àwọn lace kan wà téèyàn bá rà báyìí téèyàn bá ti fọ̀ tó máa ṣí eyín sókè yín tó bá dẹ̀ di pé ọdún dẹ̀ ti dé nísìn kó má di pa bẹ̀rẹ̀ sí ní fowó ra ràràkúrà náà báwo la ṣe lè mọ yàtọ̀. ìdí nìyẹn táwa fi wá síbi bíi láti wá sọ fún yín pé àwa wà nínú #1 Kòsọ́kọ́ street lórí òkè téńté ní Balógun junction torí àwa bọ́ síta láti wá ṣàlàyé fún yín pé àwa original àwa ń tà aṣọ tẹ́ máa rà lọ́wọ́ tẹ́ máa tẹ̀ bómi tẹ́ pé ó máa tẹ́ máa rí lò dáadáa tẹ́ ẹ̀mí kan ò lè lógbó ẹ̀ tún fún èèyàn ẹ̀yìn á tún máa rà ẹ̀mí òun laṣọ táwa ń tà òun la ṣe sọ pé ká wá sọ fún yín aṣọ wa quality wọn ni. quality clothes là ń tà. ẹgbẹ́ gbogbo yín tẹ́ bá débẹ̀ lẹ́ máa mọ̀ pé Lara Olubo sọ bẹ́ẹ̀ èmi lọ bẹ̀ ẹ mọ̀ pé ṣe é gbogbo àwọn àlejò tí mo máa ń gbé wá sórí ètò Miliki Express mo máa ń kọ́ ṣe personal investigation láti ọjọ́ Monday wọ Saturday investigation ni mo máa ń ṣe nípa gbogbo àwọn àlejò tá a máa ń gbé wá sórí ètò Miliki Express torí pé ẹ̀yin náà mọ̀ pé àníkù sẹ́yìn oníkàkọ́ ìgbádùn yín ni wàhálà ti bí mi Lara Olubo ẹ̀yin náà mọ̀ ṣe rí bẹ́ẹ̀ bá dé Mọ́jọ́lá ẹ má ní ṣúgà wà lẹ́nu mi nǹkan tí mo rí ni ẹ wò ń bọ̀ rè gbogbo ẹ̀yin ara lé wọ́n fún mi lórí ọ̀fẹ́ ní bá dìde nísìn bá rú aṣọ yìí ó ga jù ẹ rí bó ṣe yẹ mí is ga jù ó ga jù ok nọ́mbà wo ni gbogbo àwọn olóríire lè pè yín sí. nọ́mbà wa 080 235 45071. àti ní nọ́mbà mi 070 330 84263. no ẹ ti wá fast jù torí àwọn tó ń lọ mú báírò ẹ wá bá mi pè díẹ̀ so that a lè yé wọn yéké. 080 235 45071.